Breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá káti ẹ̀ tó wo náà ẹjọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe kẹ́ lè máa gba àwọn notification oríṣiríṣi. Bí ẹ̀mí burúkú yìí ṣe kó sí mi nínú nìyẹn wípé mo lè fi nǹkan sínú ọtí fún ìyá mi àbí ọtí ẹlẹ́rìndòdò àbí kí n fi sínú oúnjẹ wọn bí oògùn oorun tí wọ́n bá ti sùn tó bá ti di ní ọ̀gànjọ́ òru kí n wọlé tì wọ́n kí n bá wọn ní àjọṣepọ̀ lákọ̀ọ́kọ́ màá gbádùn wọn gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ràn láti máa bá àgbàlagbà sùn ẹlẹ́kejì a lè má lè sọ Ọlọ́run lè ti ara mi dá wọn lóhùn kí wọ́n finú ṣoyún kó fi ẹ̀yìn gbọ́mọ pọ̀ kò kúkú ń ṣe àwọn náà ló kúkú bí mi ṣebí wọ́n adopt mi ni àkókò fi ibì kan tán bẹ́ẹ̀ ni mo dá ọ̀rọ̀ yìí rò dáadáa mo wá sí ìpinnu láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni mo mórílé fámásì ibi tí wọ́n ti ń ta oògùn wọn ò jẹ́ ta oògùn yìí fún mi ó wá nínú kan nínú àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀ tó jẹ́ wípé ó wà ní iléèwé yunifásítì pẹ̀lú mi tó ń ka ẹ̀kọ́ èdè ìwòsàn òyìnbó òun ni mo wá sọ fún òun bá mi gẹ̀ẹ́tì oògùn náà mo sọ fún pé èmi ni mo nílò ẹ̀ wípé mi ò kí máa ń sùn dáadáa pé ní wíkẹ́ndì mo fẹ́ lo oògùn yẹn kí n sùn dáadáa kí n kàn dẹ̀ jí kí n jẹun ni bóyá fún mi ní oògùn yìí nìyẹn ó ní kí n má lò ju ẹyọ kan lọ ó ní tí n bá lò ju ẹyọ kan mo lè fi ọjọ́ méjì sùn láì má tají bí mo ṣe mú ẹyọ kan àti àbọ̀ bí mo ṣe kan sínú júùsì ẹlẹ́rìndòdò fún ìyá mi nìyẹn ní ìjọ yẹn ọkọ wọn yẹn tí wọ́n ń fẹ́ yẹn mi ò tiẹ̀ gbá títí ẹ̀ kò tiẹ̀ gbádùn kò tiẹ̀ tó ẹni tó lè fẹ́ yá mi bí ò bá kí ń ṣe nǹkan tó ní ká wá wò òun ni kò wá sílé níjọ yẹn wọ́n lọ sínú fíríjì wọ́n á bu ọtí ẹlẹ́rìndòdò tí ìyá mi nífẹ̀ẹ́ sí mo bu sínú kọ́ọ̀pù méjì wọ́n á ju oògùn oorun yẹn sínú ẹyọ kan mo fún ìyá mi àjọjókòó sí pálọ̀ àwọn tv ìyá mi sùn ìyá mi bẹ̀rẹ̀ sí ní yá mọ́ ní ìyá mi ẹ̀ ṣe wọlé lọ́kẹ́ lọ sùn kẹ́ má sùn sí pálọ̀ mi ò lè gbé yín lọ sí yàrá wọn wọ́n ní mi ṣe nílè gbé àwọn lọ sí yàrá ṣé mo kì í ṣe ọmọ àwọn ni àsìkò yìí gan lẹ́ẹ̀ka àwọn ti máa jẹ wọn mọ́ kí ti máa kẹ́ àwọn lójú kí mi ti máa kẹ́ àwọn nínú bẹ́ẹ̀ ni mo dì wọ́n mú bẹ́ẹ̀ ni oògùn oorun yìí pa wọ́n bí ọtí ó ń ṣe wọ́n gọ̀ọ̀gọ̀ èmi dẹni mo mọ̀ nǹkan tí mo fi sínú oògùn oorun bí mo ṣe mú ìyá mi wọlé lọ sí orí ibùsùn nìyẹn mo jẹ́ kí wọ́n sùn bí wákàtí 3 kí oorun yẹn wọ̀ wọ́n ní àgọ́ ara ṣé rí ẹ̀mí èṣù yìí ó jọba sí mi ní ọ̀kan ni mi ò ti ẹ̀rọ nǹkan mi ju bí mo ṣe máa wọ abẹ́ ìyá mi àwọn Yorùbá ní wípé ṣíṣe tí fi máa ń mú ewúrẹ́ tó fi máa ń bá ìyá ẹ̀ sùn ṣíṣe yìí náà ló bá ṣe mí lóore tó fi lọ ní ọ̀gànjọ́ òru tó lọ yọ okó ti ìyá rẹ̀ bó ṣe di ní òru nìyẹn mo ṣe bọ́ra mi sí òwò tó ní mo mọ̀ pé oògùn yẹn á ti ṣe dáadáa ní ara wọn bí mo ṣe wọlé ti ìyá mi nìyẹn tí mo ká wọn ní aṣọ tí mo fún wọn ní okó yìí back to back dáadáa tí mo bá wọn sùn nígbà tí mo bá wọn sùn tán tí mo dá àtọ̀ mo wá lọ sí inú ibi tí wọ́n ti máa ń kó kíní makeup wọn sí mo wá lọ mú wipes tó fi máa ń nu makeup ojú wọn nígbàkigbà wọ́n fẹ́ sùn ní alẹ́ kó tó di pé wọ́n sùn ló máa fi ń lu makeup ojú wọn tó máa ń pè ní wipes wọ́n á mú wipes yẹn wọ́n á fi nu ojú abẹ́ wọn mo fi nu ara wọn dáadáa kí wọ́n bá fura wípé mo bá wọn sùn ṣe é rí i mo wá ṣe ní ọjọ́ mẹ́ta ni mo máa ń fi nǹkan sínú oògùn fún wọn àmọ́ tí ọkọ wọn bá wálé mi ò ní fi nǹkan kan sí i àmọ́ tí ìyá mi bá jí wọn ní irú oorun ogun làwọn sùn ní ẹnìjọ́ mẹ́ta yìí mo ní ẹ ti ṣe wàhálà ni ara yín fẹ́ ìsinmi wọn àdàmọ wípé èmi ni mò ń fi nǹkan sínú ọtí fún wọn mo wá ṣe ní ọtí nìkan ìgbà míì ọtí tó pààyàn ọtí alcoholu ìgbà míì ọtí ẹlẹ́rìndòdò ìgbà míì inú oúnjẹ ni mo máa ti fọwọ́ run bí powder tí a bá wọn bù sínú oúnjẹ wọn bẹ́ẹ̀ ni mo ṣe tí n bá ní iye ìgbà tí mo lò ń lé kí n ka iye ìgbà tí mo bá ìyá mi sùn mi ò lè kà á tán ìgbà míì tí mi ò bá fi nǹkan sínú oúnjẹ fún àbí sínú ọtí ọkọ wọn yẹn máa wálé mo dẹ̀ mọ̀ pé tí yẹn bá wálé ìyẹn náà bọ̀ wá bá wọn sùn ní kó gba owó ọwọ́ wọn bí mo ṣe gba ọlọ́dẹ wá parí mo mọ́ rí lọ sí iléèwé padà mo ti wá wọ final year ọdún yẹn ni mo máa parí èmi àti lecturer Ọlábísíkẹ̀ a sì ń fẹ́ ara wa lọ ní iléèwé ni mo wà níjọ́kọ̀ báyìí tí ìyá mi dédé pè mí mo ti lò oṣù 3 ní iléèwé kódà gan ó kù díẹ̀ kí a gba ọlùdé níyá mi pè mí ló ní àwọn sẹ́ẹ̀ nìkan sí mi ní WhatsApp kí n wò ó nígbà tí mo ṣí WhatsApp mo bá rí tí ìyá mi ní wípé ṣe mí lóore mo ti lóyún Ọlọ́run ti gbọ́ àdúrà mi ṣe mí lóore mo ti lóyún Ọlọ́run ti gbọ́ àdúrà mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀mí yẹn sọ fún mi wípé èmi ni mo fún ìyá mi lóyún bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀mí yẹn ní wípé mi ò ti ẹ̀rọ pẹ̀ méjì mo bíbi sí ibi tí ẹ̀mí burúkú yẹn ti wá ẹ̀mí yẹn ní èmi ni mo fún ìyá mi ní oyún kò pẹ́
oṣù kẹrin àwa gbọ́ludé tí mo wá lọ sí ilé mo wá rí tòótọ́ wípé ìyá mi ti ní oyún àmọ́ ìgbà tó wà nínú oyún yẹn mi ò jẹ́ fi nǹkan sínú ọtí fún wọn kí fi sípàsípà bá wọn sùn torí wípé ẹ̀rù ń bà mí torí oògùn oorun yẹn mi ò rò bóyá máa da fún àgọ́ ara wọn pẹ̀lú ipò tí wọ́n wà kó má ní pé máa lọ sùn oorun tí wọ́n ò ní jí mọ́ àbí tó máa lọ sùn oorun tó máa fa miscarriage sí wọn ní ara ṣé wá rí àtìgbà tí ìyá mi ti lóyún ní ọkọ wọn lórí burúkú yẹn báyìí ní ìgbéraga ẹ̀ ti pọ̀ ó wá ń fi ojúmọ́ ń wá sílé bẹ́ẹ̀ ni ṣé wá rí ìyá mi bó ṣe ní oyún ìhà tí wọ́n kọ sí mi kò yí padà o wọ́n sì nífẹ̀ẹ́ mi wọn ò dẹ̀ fi mí ṣeré kódà gan tí ọkọ wọn bá sọ̀rọ̀ sí mi nígbà míì wọ́n á ní kó fi mí sílẹ̀ pé wò àbálágbọ́já ṣe mí lóore ní ọkọ mi o fi sílẹ̀ má yọ lẹ́nu ṣára filẹ̀ àgbàlagbà ni ó ti máa tọ́ jẹ́ kó máa ṣe nǹkan ẹ̀ fún ara ẹ̀ tí ọkọ ìyá mi máa ní pé ìwọ ló bọmọ yìí jẹ́ ìwọ ló jẹ́ kó lẹ́kọ̀ọ́ a máa fojú burúkú máa wò mí èmi ni máa fojú burúkú wò ó ń tòótọ́ tó ní mi ò nífẹ̀ẹ́ ó wá sínú ayé ìyá mi ni kó wá sọ ìyá mi di máṣíìnì fún ìyálé ẹ̀ àtàwọn ọmọ tó ti bí ìyá fi ojúmọ́ wá sí ilé wa ojúmọ́ ń ṣèkẹ́ ìyá mi bá ní oyún yìí ìyá mi bá bí ọmọ ìyá mi bá bí ọmọkùnrin afilé pọtí afi ọ̀nà kúrókà ayé gbọ́ọ̀rún mọ̀ ọ̀rẹ́ wọn láti US bí ẹ̀ ṣe dé nìyẹn ìyẹn wàá dá wá ìwọ́n dá pẹ̀lú ọ̀rẹ́ mi lásàbá ìyá mi ṣe àjọyọ̀ ó dẹ̀ bọ́ sí táìmù December yẹn ni torí pé kí ni every December nìyẹn máa ń wálé mi ò dẹ̀ sọmọ́rọ̀ ìgbà tí yẹn máa ń wálé nígbà yẹn ó máa ń bá mi ní ilé ìwé àmọ́ mi ò ń jẹ́ kó wá sí hostel mi torí lecturer Ọlábísí tí mò ń fẹ́ ẹ̀kan lọ́dún tí ọ̀rẹ́ ìyá mi bá wálé ní year 1 year 2 year 3 tí mo wà ń gbà yẹn tó bá wá sílé hòtẹ́ẹ̀lì ọmọ lọ́ọ̀jì sí láti máa ń bára wọn sùn ó lè lo ọ̀sẹ̀ kan pẹ̀lú mi tó fi máa padà á dẹ̀ fún mi ní owó máa ń tọ́jú mi ebi ò pa mí kódà gan lecturer Ọlábísí gan èmi ni máa ń fún lówó nígbà mi tí máa fún ní dọ́là tó ní bí ìyá mi ṣe ń tọ́jú mi òun náà ni ọ̀rẹ́ ìyá mi tó wà ní London náà tí mo máa ń fún ní okó mi dó òun náà máa ń tọ́jú mi máa ń sẹ́ndì dọ́là sí mi òun náà bá wálé inú mi ti ẹ̀ dùn pé wá sílé pé ó ti ẹ̀ dá opportunity tí máa tó fi gbádùn ọ̀rẹ́ ìyá mi torí mo nífẹ̀ẹ́ wọ́n yẹ sọmọ ní orúkọ nìyẹn wọ́n fún mi ní olúwa dára sí mi inú ìyá mi dùn àmọ́ oyún yẹn fún ìyá mi ní complication o CS ni wọ́n ṣe ọlọ́run ní kí oyún yẹn kó má gba ẹ̀mí wọn doctor gan advice fún pé kó má gbìyànjú àti ní oyún èmi torí wọ́n wà hypertensive gbogbo àwọn ìgbà tó fi máa ń ronú yẹn ó ti kó ìrònú bọ́ wọn ó ti fún wọn ní hypertension ìyá mi wà nílé ó ń tọ́jú ọmọ ṣèpàdé ìyáálé ìyá mi yẹn kí a má parọ́ yàtọ̀ sí pé ó bú wọn gbà yẹn ó máa wá á tọ́jú wọn á bá wọn tẹra á tún lọ ilé wa ṣáà kún fún ọmọ ilé wa ń hógè ni nígbà tí ilé wa wá kún yẹn ó wá ní boys star lẹ́yìn boys star yẹn ni ìyá mi fún ọ̀rẹ́ àti ọ̀rẹ́ tí yẹn náà mú wa kó máa sùn sí torí ilé wa ti kún fún àwọn èèyàn dìde láti ọ̀dọ̀ ẹbí ìyá mi mọ̀ pé kéèyàn ti wọ́ ọmọ kó má rí kó àjà rí kó jẹ́ pé èèyàn kó tó jẹ́ èèyàn pàtàkì láwùjọ ilé wa kún ni kódà gan alọ́gba olópò tó máa ń dáná àárọ̀ ọ̀sán alẹ́ alọ́gba kúkú ni adìdí lọ pe àwọn èèyàn tó bá ń ṣiṣẹ́ ni torí ilé ń hó ni boys kìtà tí wọ́n fi ọ̀rẹ́ ìyá mi sí tó wà ní US yẹn àti ọ̀rẹ́ tó mú wá yẹn ó wá fi àyè gbà mí dáadáa ìgbà míì gan ibẹ̀ ni mo máa lọ ń sùn sí ìyá mi ò tẹ̀ kí n bí mi pé ibo ni mo lọ ń sùn torí mo ti mature mo ti dàgbà nígbà yẹn mo ti pé 21 years ọdún yẹn dẹ̀ ni mo máa graduate ìyá mi ò tiẹ̀ bí mi pé ibo ló sùn sí mi rí torí àwọn gan pẹ̀lú ẹ̀tì wọn pẹ̀lú ọmọ pẹ̀lú àwọn tó wà láyìíká wọn kò sì yẹ kó rí tèmi rò sílẹ̀ bá ti mọ́ òun ni wọ́n rí mi àbí tí wọ́n ní ó dàárọ̀ ni ẹ̀ mo lọ sùn àwọn ọ̀rẹ́ wọn gan ló máa ń bá wọn níbẹ̀ wá kí wọn ní ọ̀dọ̀ apartment wọn torí CS yẹn kò tí ì jìnnà wọn ráyè láti máa rìn kiri so èmi máa lọ bá ọ̀rẹ́ wọn àti ọ̀rẹ́ wọn ní ìjọ́ kan tí mo lọ sùn sí ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn àti ọ̀rẹ́ ẹ̀ so Madam Ṣọlá àti Madam Tóbi ni ọ̀rẹ́ ìyá mi tí wọ́n dé láti US so bí Madam Ṣọlá tí mo máa ń bá sùn gangan èyí wá ní wípé ó wù àwọn kí n bá àwọn méjèèjì sùn pọ̀ kí n máa bá wọn ní àjọṣepọ̀ papọ̀ wípé mo máa gbádùn ẹ̀ wọ́n ní ṣèbí wípé èyí táwọn fi kọ́ mi mo gbádùn ẹ̀ pé màtáwọn dé wà ń bá mi ní hòtẹ́ẹ̀lì yẹn tí mò ń bá wọn sọ wọ́n ní pé mo ti gúdù gan mo ti mọ̀rẹ́ ń ṣe gan pé kí n try ẹ̀ wọ́n ní àpé ó léwu o ṣé wọ́n ní kó àrùn sí mi ní ara wọ́n ní ó tì o pé 3 sọm lọ ń pele kékeré nìyẹn pé kí n má wọrí máa gbádùn ẹ̀ bó ṣe gbé mi débẹ̀ nìyẹn ní alẹ́ ẹjọ́ yẹn a bá play music torí ọ̀rẹ́ wọn yẹn ọ̀rẹ́ Madam Ṣọlá yẹn ríngì tó rẹ̀ báyìí ó lè jí ara ilé lẹ̀ la play music
ní n bá gbá àwọn méjì yìí bí mo ṣe ń yan pọ́nrán mi kúrò nínú abẹ́ èèyàn kan mò ń kí pọ́nrán mi sínú abẹ́ èèyàn ẹni kejì bẹ́ẹ̀ ni pé mo wà nínú planet tí mi ò wárí ni wọ́n á fún mi ní àgbo kan mu kó tó di pé àbẹ̀rẹ̀ eré yẹn àgbo yẹn wá jẹ́ kí gbogbo ọ̀pá yìí mi kó náà gbogbo iṣan okó mi nìyẹn bá dìde mi ò rí irú ìgbádùn adùnmádẹ́kẹ̀ ìbálòpọ̀ yẹn rí bí mo ṣe fún ọ̀rẹ́ ìyá mi jẹ àti ọ̀rẹ́ ìyá mi jẹ nìyẹn tí mo di márùn òsì wọn ní ọrùn ìṣọwọ́ tí mo fi ń kó ìbásùn fún wọn mi ò rò bóyá mo lè fẹ́ láyé mi bóyá mo lè fẹ́ ọmọ kékeré àbí obìnrin tó jẹ́ ẹgbẹ́ mi bí mo ṣe wà yìí mi ò lè fẹ́ ẹni tó jẹ́ ẹgbẹ́ mi láéláyé ẹ̀yin bí mi ibi tí mo máa fi apá kẹrin ìtàn yìí rọ̀ sí leléyìí o mo sọ fún yín mo ní sórí yìí ó lè dé part 5 ó lè dé part 6 torí sórí tó gùn gan ni wákàtí méjì ni mo fi listen sí bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹbí mi ẹ jẹ́ ká fi sí ibi báyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí apá karùn-ún ìtàn yìí ó yẹ ẹ béèrè wípé Ọpẹ́yẹmí ọmọ wa fún wa ní tírísọ̀mù bí ṣe mí lóore ṣe fún ọ̀rẹ́ ìyá ẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ ìyá ẹ̀ ní tírísọ̀mù ṣe fún wa ṣe gbé wa débẹ̀ a fẹ́ mọ bó ṣe ń lọ ẹ bá mi push story ẹ mi like kọ́mẹ́ǹtì kẹ́ share ẹ dẹ̀ máa complain wípé ó ti ń gùn jù ẹ má bínú wẹ́dà ẹ wọlé mo ṣe máa post fídíò náà ni so bó ṣe rí gangan ni mo ṣe present ẹ fún yẹn kẹ́ lè máa gbádùn ẹ ó yá màá rí yín ní apá karùn-ún ìtàn yìí. ìgbádùn tírísọ̀m tí mo ṣe pẹ̀lú ọ̀rẹ́ ìyá mi àti ọ̀rẹ́ ẹ̀ tó dé láti US kò ń ṣe kékeré bẹ́ẹ̀ ni ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí máa dán irú ẹ̀ wò ní àrà àmọ́ mo gbádùn ẹ̀ torí pé kí ni nígbà tó fún mi ní ọtí mu ó jẹ́ kí gbogbo ògóró ẹ̀yìn mi náà kí ọ̀pá ẹ̀yìn mi náà gbogbo ara mi dìde bí mo ṣe ń yọ nǹkan ọmọkùnrin mi kúrò ní ara Madam Ṣọlá ọ̀rẹ́ ìyá mi àti ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jọ wá láti US ni mò ń kì í bọ̀ mò ń yọ kúrò nínú kan mò ń kì í bọ̀ ìkejì bẹ́ẹ̀ ni gbogbo orí mi dàrú wípé ǹjẹ́ ayé mi tún wà tó tún ju eléyìí lọ ṣé rí gbogbo ọ̀sẹ̀ méjì tí ọ̀rẹ́ ìyá mi àti ọ̀rẹ́ títí ẹ lò ní Nàìjíríà kò jọ bí ẹni wípé ó kéré jù ní ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ni mò ń bá àwọn méjì ṣe tírísọ̀m ìyá mi ò dẹ̀ mọ̀ sí torí apartment tí ìyá mi wà ó yàtọ̀ sí ti wọn duplex wà ní boys quarter lẹ́yìn ibẹ̀ ni àwọn ń gbé àmọ́ lẹ́yìn yẹn nítorí pé ilé wa kún mi ò ráyè láti bá ìyá mi ní àjọṣepọ̀ àbí láti bá wọn ṣe nǹkan kan àti pé àwọn ọ̀rẹ́ wọn tó wà ní àyíká wọn ti tó fún mi nígbà tí a resume iléèwé mo padà lọ sí iléèwé ṣe rí kí n tó lọ ọ̀rẹ́ ìyá mi Madam Ṣọlá ó fún mi ní $2,000 ọ̀rẹ́ wọn náà fún mi ní $2,000 ìyá mi náà fún mi ní $500k owó feeding allowance kí n tó padà lọ sí school nígbà tí mo dé school mo tún rí zoom láti lọ máa bá lecturer mi tí mò ń bá sùn lecturer Ọlábísí mo tún fún yẹn lówó pé kó ra oúnjẹ sílé torí pé single mother ni ìyẹn kẹ ìgbà tí ò ti lọ́kọ ńlé tí bá wà ní hostel ó mo wá ń sùn sí ọ̀dọ̀ mi ní gbogbo ìgbà final year ni mo wà ọdún yẹn dẹ̀ ló yẹ kí n parí ilé ìwé nígbà tí mo dẹ̀ tún dé ilé ìwé mo tẹ̀síwájú ìgbésí ayé mi mo bẹ̀rẹ̀ sí ní kó ìbásùn fún lecturer Ọlábísí ṣẹ́ wá rí láti ìgbà tí ọ̀rẹ́ ìyá mi ti já ojú mi sí ìbálòpọ̀ pẹ̀lú àgbàlagbà mi ò ní girlfriend tó jẹ́ ọjọ́ orí mi ò ní girlfriend tó kéré sí mi kódà gan obìnrin tó bá fi bí ọdún 5 jù mí lọ mi ò lè ṣe wọ́n àwọn tó fi bí ọdún 10 ọdún 15 20 ọdún jù mí lọ àwọn ló máa ń mú mi àwọn lára mi máa ń dìde sí àwọn ní spec mi bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ṣé wọ́n rí nígbà tí mo fẹ́ parí ilé ìwé mo sọ fún lecturer Lábísí pé ó wù mí ká jọ fẹ́ra wa wípé ó wù mí kí fi ṣàyà pé òun àti àwọn ọmọ ẹ̀ máa fẹ́ wọn ní igi mú jìnnà sí ojú o òun fi almost 20 years jù mí lọ òun ò lè fẹ́ mi mo ní kó jọ ó wá ní tóun bá tiẹ̀ gbà kóun fẹ́ mi pé ìyá tó bí mi lọ́mọ kò ní gbà mo ní kó má wọlé pé kékeré ni ìyá mi tó bá di kàráǹgídá àjọ sálọ ó dẹ̀ ní pé ó tì òun kì í ṣe ìkọ́ ẹ̀gbin pé tóun gan ṣe gan etí ò gbọdọ̀ gbọ́ ilẹ̀ Yorùbá ní àwà tó bá gbìyànjú tó máa fẹ́ ayé máa ní pé oògùn ni mo lò fún ẹ meanwhile nǹkan tó dẹ̀ ṣẹ́kẹ̀ ó nídìí láti rí psychologist kí wọ́n rehabilitate ẹ torí pé nǹkan tó fi ṣẹ́wọ́ sexual life ẹ òun ló fà á kò ń ṣe wípé nǹkan tó nífẹ̀ẹ́ sí àbí nǹkan tí ọkùnrin fẹ́ ni bẹ́ẹ̀ ni ìbànújẹ́ bá mi pé tí n bá kúrò nílé ìwé mi nílé tẹ̀síwájú ìbáṣepọ̀ èmi àti lecturer Ọlábísí torí pé agbègbè wa ó jìnnà síra wa dáadáa ṣé wá rí wọ́n ń ṣàkíyèsí nǹkan kan ní alalẹ́ tí n bá ti lálàá ọmọ tí ìyá mi bí yìí ọmọ wa ń dà mí láàmú lójú oorun a máa bá mi ṣeré a máa pè mí ní dáàdì màá wá lajú màá ní àbí ìròkírò tí mò ń rò pé bóyá ìbálòpọ̀ tí mo bá ìyá mi sùn
òun ló di oyún tí wọ́n fi bímọ pé ọmọ yẹn mi ni mo ní àbí òun ló fà á tí mo fi máa ń lá àwọn àlákàlà bóyá tí bá gbé kúrò lọ́kàn bóyá eléyìí ò ní ṣẹlẹ̀. Nígbà tí mo parí tán mo lọ ṣe àgùnbánirọ̀. Ṣe rí àgùnbánirọ̀ tí mo lọ ṣe ilé ìwé ni wọ́n gbé mi sí. Ó mà lójú ìyàwó ilé tí mi ò bá sùn o. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé àgbèrè ó kún ọwọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dẹ̀ fẹ́ràn láti máa bá ọmọkùnrin tó bá kéré sí wọn bẹ́ẹ̀ ni. Ibi táwọn ẹgbẹ́ tèmi ti ń lé ọmọ secondary school kiri, tó ti ń lé àwọn ọmọge kiri, àwọn virgin kiri, àgbàlagbà tó jù mí lọ òun ni èmi ń lé kiri. Tèsì wọn ó yàtọ̀ síra wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti máa rò bóyá òkòbó ni mí. Àwọn ní ọmọ wípé nǹkan tèmi nífẹ̀ẹ́ sí ó yàtọ̀ sí nǹkan táwọn nífẹ̀ẹ́ sí. Mo parí àgùnbánirọ̀, mo padà sí ilé. Nígbà yẹn mo ti lé ní ọmọ ọdún 22 years. Nígbà tí mo ti wá délé tán, ìgbà tí mo fi máa parí ọmọ tí ìyá mi bí ó ti lọ pé ọmọ ọdún 2. Bẹ́ẹ̀ ni tí mo fi máa parí àgùnbánirọ̀, ilé ni mo jókòó sí, bẹ́ẹ̀ ni mò ń wá iṣẹ́. Ìyá mi ní kí n má ṣiṣẹ́ kí wọ́n máa manage kan nú àwọn ṣọ́ọ̀bù àwọn. Àmọ́ tí n bá manage kan nú àwọn ṣọ́ọ̀bù ìyá mi, a máa gbé ní ọ̀dọ̀ wọn. Mi ò ní láyè máa wu ìwà tó yẹ kí n máa wù. Àti pé mi ò tún fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti wọn kó tún wáyé mọ́. Àmọ́ ìyá mi fárígá, wọ́n ní pé sẹ́, èmi nìkan ni mo dàgbà nínú àwọn ọmọ táwọn bí. Èyí táwọn bí bébì ni bí ọmọ ló jẹ́ sí èmi gan fún ara mi. Èmi ni máa dúró ti okòwò àwọn ṣalákòóso ẹ̀. In case tí àwọn bá lọ síbi tí àgbà ń rè, èmi ni máa fi ẹsẹ̀ àwọn àbúrò mi tó kù máa fi lé bísínẹ́sì sí àwọn ń ṣe. Àmọ́ inú mi ò dùn ju torí ìbálòpọ̀ yìí náà ni. Ṣáwárí ọkọ ìyá mi yìí kò ń wálé dédé torí òun ní ìyàwó tẹ́lẹ̀. Ṣé wá rí ìgbéraga ọkọ ìyá mi tí wá pọ̀ sí nígbà tó wá ní pé òun tẹ̀ tí wá bímọ pé ìyá mi ti bímọ fún òun. Ó wá sọ ìyá mi di ATM machine ni tí òun ṣe kan tí òun ṣe ìkejì. Mo bẹ̀rẹ̀ sí ní manage business ìyá mi. Àwọn ò kí máa lọ sí àwọn ibi iṣẹ́ wọn ní ojoojúmọ́, èmi ni mo máa ń lọ ní ojoojúmọ́. Kódà gan nígbà tí mo dé ibi iṣẹ́ ìyá mi, mo bá wọn ṣe àwọn settings kan. Ẹ mọ̀ wípé okòwò tí ẹni tí ó bá kàwé tó bá gbé sílẹ̀ ó máa yàtọ̀ sí nígbà tí ẹni tó kàwé tó bá bẹ̀rẹ̀ sí ní manage ẹ̀. Tí ìyá mi gan dùn wípé ṣe bá wọn sọ fún mi pé tí n bá tún dá sí business yìí, bá fi ọpọlọ ìwé tí mo kà tí ó máa tún gbòòrò jù báyìí lọ. Ìyá mi dẹ̀ fún mi ní salary gidi. Yàtọ̀ sí náà wọ́n tún fún mi ní allowance gẹ́gẹ́ bí ọmọ. Lẹ́yìn tí ọmọ tí wọ́n bí lé mi lórí tó pé ọmọ ọdún 4, ìyá mi tí wọ́n ń gbìyànjú pé káwọn tiẹ̀ bímọ sí. Wọ́n ní ìyá mi, wọ́n máa sọ fún yín ní hospital pé kí n má gbìyànjú ẹ̀ wò àti pé ẹ ti dàgbà. Wọ́n ní IVF ni àwọn máa fi gbìyànjú ẹ̀ ní ọ̀tẹ̀ yìí pé ohun àwọn káwọn ṣe ẹyọ kan sí. Bẹ́ẹ̀ mo sọ fún ìyá mi pé kí ìyá mi má gbìyànjú ẹ̀ pé ó léwu. Mo dẹ̀ ní kó ṣèlérí fún mi pé wọ́n ní gbìyànjú ẹ̀. Wọ́n náà wọ́n ti gbọ́ wípé àwọn ò ní gbìyànjú ẹ̀. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn mi? Tí ẹ̀ bá ti ní ìwà èrí lọ́wọ́, ó ti ní lọ́wọ́ nìyẹn o. Kí n má parọ́, ìwà èrí kún ọwọ́ mi. Gẹ́lẹ́ tí ìyá mi tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ báyìí ni mo tún tẹ̀síwájú nínú ìwà èrí mi. Tí mo tún máa ń fi nǹkan sínú oúnjẹ fún ìyá mi. Tí n bá fi sínú oúnjẹ, màá fi sínú drinks ẹlẹ́rìndòdò fún wọn. Màá tún jí ní òru, màá kó bàásù fún ìyá mi. Ṣé dé lẹ́ẹ̀kejì yìí ó tiẹ̀ wá yá. Kò pé oṣù méjì tí mo ti ń kó bàásù fún ìyá mi, òun ni ìyá mi tún lóyún o. Tí inú ìyá mi dùn pé miracle lélẹ́yìí, wípé nǹkan tí ò ṣẹlẹ̀ rí, òun ló ń ṣẹlẹ̀ nínú ayé àwọn. Bẹ́ẹ̀ ni ìyá mi tún ní oyún yìí. Ìgbà tí ìyá mi tún ní oyún yìí báyìí, ọkọ wọn yẹn ò tiẹ̀ fi bẹ́ẹ̀ dúró tì wọ́n torí pé iṣẹ́ gbìyànjú lọ sí Ìlọrin. Èmi ni mo tún máa ń sábà lé oyún ìyá mi dáadáa. Lọ́tẹ̀ yìí mo tẹ̀ máa ń fi nǹkan sí wọn because kò wọ́n mi kọ́ bímọ yẹn. Èmi fi pé kò yẹ kọ́ bí. So mo ti máa ń fi nǹkan oògùn oorun sínú oúnjẹ wọn. Mo rò bóyá oògùn oorun yìí ó máa jẹ́ kí oyún yẹn wálẹ̀ ní àyà ìyá mi. Tí bá dẹ̀ ń bá wọn sùn kẹ̀, mo máa ń bá wọn sùn ní líle ni. Pò ni mo máa ń ṣe pé bóyá ìbásùn yẹn á lè jẹ́ kí ẹ̀jẹ̀ máa dà ní ara wọn. Àmọ́ bí mo ṣe ń sàbálẹ̀ ìyà tí mò ń kó ìbásùn fún wọn, òun ni oyún strong sí o. Ṣé wá rí oyún eléyìí gan ni wàá fún wọn ní wàhálà rárá. Òun ló wá bí ní ìrọ̀rùn. Ìgbà tí ìyá mi tún máa bímọ, wọ́n tún bí ọmọ obìnrin mi. Inú ìyá mi dùn, wọ́n fi lé pọtí, wọ́n fọ̀nà òrùka. Lọ́tẹ̀ yìí ọ̀rẹ́ wọn láti US yẹn kò wálé. Àtìgbà tí mo ti ṣe 3 sọ́ọ̀bù fún àwọn méjèèjì, mi ò fi ojú kan ọ̀rẹ́ ìyá mi kò wá sí ìlú Nàìjíríà. Ṣé ẹ rí nígbà tí mo fẹ́ máa pé ọmọ 26 years, ìyá mi ní wípé àsìkò ti tó fún mi láti marry. Àti wípé àwọn tí ń dàgbà, orí ọ̀fẹ́ Ọlọ́run làwọn rí gbà. Ìyá mi dẹ̀ máa ń ṣèlérí fún mi wípé bí mo ṣe wà yìí o, káwọn bí ìgbà ọmọ, èmi ní àkọ́bí àwọn, ipò àkọ́bí àwọn gẹ́gẹ́ bí ọmọ àkọ́bí, káwọn bí ìgbà ọmọ àwọn ò ní gbé fún ìkọ̀kan náà ọmọ àwọn bí. Mo dẹ̀ rí nínú ìwà wọn pé gbogbo nǹkan ni wọ́n fi bá mi lò. So bí mo ṣe ń bá ìrìn àjò mi lọ nìyẹn. Ṣé ẹ wá rí láti ìgbà tí ìyá mi ti bímọ, tí ọkọ wọn ò bá ti sí láràǹdì, mo máa ń bá ìyá mi sùn ni o. Ìyá mi ò dẹ̀ mọ̀ pé mo máa ń bá wọn sùn. Àmọ́ kò wá kí n ṣe gbogbo ìgbà. Ó lè jẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Bóyá mo rí òògùn àgbàlagbà kan tó ń ta àbí mo ti mọ tí ara mi ti lẹ́rẹ̀. Kò kí n ṣe gbogbo ìgbà. Mo mọ̀ pé mo máa ń jẹ iṣẹ́ ìyá mi gidigidi gan.
nígbà tí mo wá pé 28 years ìyá mi ní àsìkò ti tó àti marry ọmọ wọn tí wọ́n bí yẹn ìyẹn ti pé bí ọmọ ọdún 3 èyí àgbà ìyẹn ti pé bí ọmọ ọdún 8 wọn kì í ṣe ọmọ kékeré mọ́ ìyá mi bá ní kí n lọ marry mo dẹ̀ ti di ọ̀gá níbi iṣẹ́ ìyá mi mo ti sọ di ńlá Ọlọ́run fún mi ṣe mo wá mú lecturer Ọlábísí wálé ìyá mi máa yẹ̀yẹ́ o ìyá mi pariwo lé ìyá mi ní oògùn ló lò fún mi ìyá mi ló fẹ́ ba ayé àwọn jẹ́ kódà gan ìyá mi sick nítorí ẹ̀ hospital tí ìyá mi land sí òun ló yẹ kí n break up pẹ̀lú lecturer Bísí o òun ló yẹ kí n break up pẹ̀lú lecturer Ọlábísí pé kó má bínú pé mi ò lè fẹ́ pé tí n bá fẹ́ ìyá mi lè kú gbogbo àwọn obìnrin tí mò ń mú wálé kò séyìí tí ìyá mi gbà nínú wọn agídí ni ìyá mi fi accept kí n fi fẹ́ obìnrin tó fi ọdún 5 jù mí lọ obìnrin tó lè fi ọdún 5 jù mí lọ kẹ́ mo kàn dé manage ẹni torí from 10 years ni ó kéré jù ní irú àwọn obìnrin tí mò ń fẹ́ a bá ṣe ìgbéyàwó ìyá mi dúró tì mí ó wá di àti rí ọmọ wá di ìnira fún mi ìyàwó mi ò finú ṣoyún ìyàwó mi ò fẹ̀yìn gbọ́mọ pọ̀n ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ paríparí ẹ̀ náà mo ṣe ń yan àlè lé ìyàwó mi lórí o mo ṣe ń bá àwọn tó jù mí lọ sùn ta kódà gan tó bá ti fáìnì màá sanwó ẹ màá bá ẹ̀sùn ọlọ́kanlé kò kàn mí ìyá mi bẹ̀rẹ̀ sí ní sáré fún mi ibo la àti ìdè bẹ́ẹ̀ lọ sọ fún ìyá mi pé mo ti ní ọmọ ń ta ogun bíi tí ìyá mi ń lọ wọ́n ní wípé ẹlẹ́dàá mi ò gbà kí obìnrin gbé ọmọ inú mi fún ẹlòmíì àwọn ọmọ tí n bá bí wọ́n gbọ́dọ̀ mọ̀ mí wọ́n gbọ́dọ̀ dúró sí sàkání mi eléyìí ló máa ṣí ilẹ̀kùn fún ìyàwó tó bá fẹ́ mi láti bímọ pé kí n fẹ́ ìgbà ìyàwó wọn lè ṣàbíyamọ fún mi wípé mo ti bímọ síta ìyá mi bá bí mi ṣe mí lóore ìgbà tó wà nílé ìwé ṣó fúnyàn lóyún ni mo ní màámi ìgbà tí mo wà nílé ìwé mi ò ní young girlfriend di màámi ẹ mọ̀ wípé ẹ̀yin náà pàpà mọ̀ wípé àgbàlagbà ní taste mi mo sì wọn kẹ̀ èyí tó bá ti wọ menopause ẹlẹ́bí máa wà nílé ọkọ wọn dẹ̀ kí n bèrè lọ́wọ́ adélébọ̀ ibi tó ti gbóyún wá ìyá mi bá tẹ̀ mí nínú kí n jẹ́wọ́ kí n rò dáadáa kí n má ṣera mi ìgbéyàwó ẹ má ti lé ní ọdún 5 kò sí ọmọ mo wò pé ilẹ̀ olúwa kì í pẹ́ ṣú bọ́lọ́run ṣe dá àwọn lóhùn ọlọ́run máa dá èmi náà lóhùn àmọ́ kò ń ṣe torí tèmi làwọn ṣe ń sáré ẹni ẹlẹ́ni tí mo fẹ́ sílé tó dẹ̀ tún fẹ́ ọdún 5 jù mí lọ àkókò ẹ̀ tí ó ti ń lọ kí n jẹ́wọ́ bẹ́ẹ̀ náà ìyàwó mi náà bẹ̀ mí ṣe mí lóore ọmọ wo ló bí síta kí ló ṣẹlẹ̀ àti wá lọ sí ibi kíní ibi kejì ibi kẹta ọ̀rọ̀ kan náà ni gbogbo wọn ń sọ wá jókòó mo wá ronú Ọlábísí lecturer Ọlábísí ò lóyún fún mi rí àwọn tí mo bá sùn lóòtẹ́ẹ̀lì mo ń lo kọ́ńdọ̀mù kò sí ẹni tí mo bá sùn tí mo lo flesh to flesh yàtọ̀ sí ìyá ọ̀rẹ́ ìyá mi madam Ṣọlá àti ọ̀rẹ́ wọn tí mo bá ṣe flesh to flesh àti ìyá mi n bá kí fóònù mi mọ́lẹ̀ n bá pe madam Ṣọlá tó wà ní US mo ní ẹ̀yin ò wálé mo ṣe wedding mi ò wálé wọ́n ní àwọn ò wálé torí pé táwọn bá wálé tí bá rí àwọn máa bá àwọn sùn àwọn ò dẹ̀ fẹ́ àwọn tó máa da ìgbéyàwó mi rú mo wá béèrè pé ọ̀rẹ́ wọn ń kọ́ ṣọ́ọ̀rẹ́ wọn ti bímọ ni wọ́n ní alágo mélòó ọ̀rẹ́ àwọn ti wọ menopause kò lè bímọ àwọn náà ti wọ menopause àwọn náà ò lè bímọ wọ́n á tún rò pé tátó nìyẹn ni no tí mo bá sùn tí mi ò lo rọ́bà ìdáàbòbò ìyá mi ni àbáwọn ọmọ tí ìyá mi bí ìdàpẹ́ pé ìkan ọmọ mi ń bẹ àkìbíkí méjì jẹ́ ọmọ mi ń bẹ ṣe wá dé àwọn ọmọ yìí náà wọ́n nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wọn gidi gan àwọn obìnrin méjì yìí wọ́n nífẹ̀ẹ́ mi gan ìyá mi dẹ̀ ni àwọn méjì jọ ṣé ẹ wá rí ọkọ ìyá mi náà tí ìyá mi ń fẹ́ lẹ́yìn tí yẹn ti gbá ìyá mi òun àti ìyàwó ẹ̀ wọ́n náà fi máa ra mọ́tò afàyàfà láti Kútọ̀nù nígbà yẹn wọ́n sì ti bọ́dà ni ìyá mi raise 50 million fún ọkọ wọn tí wọ́n tọ́nà àwọn bímọ méjì fún nìyẹn bá kó owó nìyẹn bá sá lọ àti yẹn àti ìyàwó ẹ̀ àtàwọn ọmọ tí àmì sọ wọn léèwé wọn ò rí òkú wọn ò rí àyè wọn wọn wá ní ẹ̀mí yẹn ní ṣe mí lóore ó ṣe mú irun àwọn àbúrò ẹ̀ yìí àbí kó mú toothbrush wọn ìwọ náà kúkú lọ kùn lọ sí hospital kó lọ ṣe DNA test kó mọ̀ bóyá ìwọ ló ní ọmọ àbí ọkọ ló ní ọmọ kó tó mọ bí tí ogun ti ń jà ẹ̀ kí àwọn ọmọ ẹ kó lè wá gbé ní abẹ́ òrùlé ẹ wọ́n dẹ̀ gbọ́dọ̀ mọ̀ bàbá ní pé o gbọ́dọ̀ wá ọmọ ẹ rí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ní bàbá wọn kó tó di pé obìnrin lè fi ṣoyún fún ẹ kó tó lè fi ẹ̀yìn gbọ́mọ pọ̀ fún ẹ wọ́n á ní kò sí wàhálà pé máa ṣe bẹ́ẹ̀ mo bá kó toothbrush àwọn ọmọ yìí nígbà tí mo lọ sílé torí mo máa lọ sílé dáadáa kódà gan ìkan náà àwọn ilé tí ìyá mi ń gbé ibẹ̀ ni mo máa rí sí kò lè jìnnà síbi tá à ń gbé mo wá bí mo ṣe máa mú irun wọn obìnrin kúkú ni wọ́n máa ń ya irun wọ́n bí mo ṣe mú irun wọn mo mú toothbrush wọn mo rí ilé hospital wọ́n ṣe DNA test result jáde nǹkan tí mo rí nínú result mo ka ọmọ rí mo pariwo ni ẹ̀yin ẹbí mi ibi tí ma fi apá karùn-ún ìtàn yìí rọ̀ sí lélẹ̀ ẹ má wọrí orí apá kẹfà
òun ló máa parí sí. Ẹ̀yin tí ẹ bá ń gbádùn ìtàn yìí, tí ẹ bá nífẹ̀ẹ́ apá kẹfà, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section pé Ọpẹ́yẹmí o máa post story tó dé apá kẹfà lórí péjì rí, eléyìí má tún lágbára o, gbé wa débẹ̀, jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ. A fẹ́ rí bí apá kẹfà tó sórí yìí tó dé ìgbẹ̀yìn rẹ̀ season fi tó tẹ̀lé ògò tán ni, tẹ́ bá ti béèrè fún màá post ẹ̀. So apá kẹfà final ìtàn yìí ajáde ní aago 1:30 ọ̀sán 1:30 PM. Ó yá màá rí ní apá kẹfà. Gbogbo ibi tí mò ń dé wọ́n ní mi ò lè bímọ, wọ́n ní kí n fẹ́ igba ìyàwó, kò sí ẹni tó máa finú ṣoyún fi ẹ̀yìn gbọ́mọpọ̀ fún mi torí pé mo ti bímọ síta. Mo wá ní ọmọ bímọ síta kẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí mò ń bá sùn mo máa ń lo rọ́bà ìdáàbòbò fún wọn ni, yàtọ̀ sí ìyá mi tí mo máa ń bá sùn láì máa lo rọ́bà ìdáàbòbò. Àwọn ọ̀rẹ́ wọn méjì tí mo ṣe tírísọ́mù fún wọn ti wọ menopause, kò sí ìkankan nínú wọn tí ó ní oyún, mo ti pè wọ́n, mo ti bí wọn, kò sí èyí tó bímọ. Ìyá mi dẹ̀ ti bímọ méjì àmọ́ wọ́n ní ọkọ, àmọ́ àsìkò ìgbà tí mò ń bá wọn sùn sí ni wọ́n ń lóyún. Ṣé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ọmọ tí ìyá mi bí fún ẹni tí wọ́n pè ní ọkọ wọn, àbẹ́mi ni mo ní àwọn ọmọ yìí ni? Ọkọ wọn yìí kẹ̀ ó ti gbá wọn ní 50 million, ó ti sá lọ, tí wọn ò rí mọ́, tí wọn ò rí ìyálé, tí wọn ò rí àwọn ọmọ. Mo bá gbé ìgbésẹ̀, bá kó toothbrush àwọn àbúrò mi obìnrin méjèèjì tí ìyá mi bí, bá mú irun wọn, obìnrin ni wọ́n kọ́kọ́ máa ń ya aràn, obìnrin làwọn méjèèjì, bá mo rí ilé hospital, mo bá ṣe DNA test. Nígbà tí mo rí result, kàyéfì ṣe mí, ẹnu ìyá mi, àwọn ọmọ méjèèjì 99.9% èmi ni bàbá wọn, èmi ni mo bí wọn, èmi ni mo ní wọn. Nígbà tí mo rí result yẹn ní hospital, mo jókòó sílẹ̀lẹ̀, mo jọ̀dí mọ́lẹ̀, mo káwọ́ mọ́rí, wọ́n ní èèmọ̀ rẹ o, mo dáràn, mo rógo, mo fún ìyá mi lóyún, ìyá mi bímọ méjì fún mi lójú ẹ̀mí mi. Ẹ ti ẹ̀dúró náà, tèmi mà ti bá mi, wọ́n ní wípé mo ti bímọ síta, ó mà ti wá rí bẹ́ẹ̀. Gbogbo ibi tá à ń lọ, tá a ti lọ ń yẹ̀ wò, wọ́n sọ fún mi wípé kí n wá àwọn ọmọ tí mo bí síta o, tí n bá ti wá wọn, wọ́n gbọ́dọ̀ mọ̀ mí, tó bá dẹ̀ ti mọ̀ mí, kó máa gbé ní abẹ́ òrùlé mi. Ọba tí ń gbé abẹ́ òrùlé mi, orí wọn máa pe ọmọ wáyé fún mi, ìyàwó tí n bá fẹ́ àbí ìyàwó mi tó wà nílé àbí ọmọ. Nígbà tí mo délé, mo ò lè sùn, mo fi DNA test síwájú, bẹ́ẹ̀ ni mò ń wò léraléra. Wọ́n ní ẹ gbà mí, ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà, kí ni mo fẹ́ ṣe? Ṣé wá rí, nípasẹ̀ ìyá mi ni mo ti gba visa ìlú US, ìlú UK, mo lè lọ, mo lè bọ̀. Kò sí ẹni tí mo lè fi ọ̀rọ̀ yìí lọ. Aláṣírí mi náà ni Madam Ṣọlá, ọ̀rẹ́ ìyá mi tó wà ní US. Bẹ́ẹ̀ ni mo book flight, mo dé ìlú US torí mo ti dé ọ̀dọ̀ wọn rí, èmi àti ìyá mi la lọ kí wọn tí mo fi kọ́kọ́ dé ìlú US. Nígbà tí mo débẹ̀, mo lọ sí ọ̀dọ̀ wọn, wọ́n tẹ̀ fẹ́ gbé ọwọ́ bíbá sùn wá, wọ́n ní màmá, nǹkan tí mo bá wá kọ́ leléyìí, nǹkan tí mo bá wá, nǹkan ẹ̀gbin ni, nǹkan ẹ̀sìn ni, ẹ̀yin lẹ kó mi sí i, mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ̀yin náà lè gbà mí. Wọ́n ní kí n jókòó, wọ́n ní kò sí ara tó ń bọ̀ lókè tí ò ní wálẹ̀, kò sí ohun tuntun lábẹ́ ọ̀run, kí ló ṣẹlẹ̀? N bá kó DNA test fún wọn, wọ́n wá rí orúkọ mi, wọ́n rí orúkọ àwọn ọmọ, wọ́n ní dúró náà, orúkọ àwọn àbúrò ẹ̀kọ́ leléyìí, mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ṣé kò ń ṣe nǹkan táwọn ń rò ni? Mo ní bẹ́ẹ̀ ni, nǹkan tẹ́ ẹ̀ ń rò kan ni. Wọ́n ní ta ló ní kó dánwò? Mo ní mi ò mọ, iṣẹ́ èṣù ni. Wọ́n ní tí a bá ti wà burúkú, èṣù la máa pa mọ́rán wọn lọ́lọ́. Mo ní ìyá yín lẹ fa o, Madam Ṣọlá, àti 60 years lẹ ti já ojú mi sí òbò dídó, ẹ̀yin lẹ fi tọ́ mi wò, ẹ̀yin lẹ kó affect me psychologically tó fi jẹ́ wípé ọmọ kékeré ò kí ń wù mí ṣe. Àwọn àgbàlagbà ní ìyàwó tí mo fẹ́, òun náà jù mí lọ, lẹ́yìn yẹn náà kò tún tẹ́ mi lọ́rùn, mo tún bá àwọn tó jù mí lọ ní ọjọ́ orí níwájú sùn ta, ẹ̀yin lẹ sún mi sí eléyìí. Lọ́ba ní táwọn bá dáná kalẹ̀, táwọn bá ní kí n kọ́ ọ̀bọ náà, ṣé òpònú mi máa kọ́ ọ̀bọ náà ni? Ṣé èmi náà ò ní làákàyè láti fi ọpọlọ sí? Àbáwọn làwọn ní kémi náà tún tẹ̀síwájú, kí n lọ máa fi nǹkan sínú ọtí fún ìyá mi, kí ìyá mi lè mú, kí n lè bá ìyá mi sùn. Wọ́n ní mi mọ bó ṣe ń ṣe mí. Mo ní tó bá yẹ pé èèyàn ò já mi sí ni, mi ní máa rí ìyá mi bí obìnrin, pé mi ò kí ń rí ìyá mi bí ìyá, obìnrin ni mo máa ń rí wọn. Wọ́n ní kò ń ṣe wípé bẹ́ẹ̀ ìròkúrò yẹn ti wà ní orí ẹni, ó dẹ̀ gba èṣù láyè kó jọba nínú ayé ẹ. Wọ́n á ní kó jọ kó fi yẹn sílẹ̀. Wọ́n ní tí bá yẹ kí n fẹ́ blame àwọn ni o, kí n book flight, kí n padà sí Nàìjíríà. Àmọ́ tí n bá fẹ́ ìmọ̀ràn àwọn, kí n farabalẹ̀, kí n jókòó, káwọn advice mi gẹ́gẹ́ bí àgbàlagbà. Wọ́n á ní kí ni kí n ṣe? Àwọn ọmọ tí ìyá mi bí, ẹni tí wọ́n bí fún kọ́ lọ bí fún, èmi lọ bí fún. Wọ́n á ní kí n ṣàlàyé fáwọn bó ṣe ṣẹlẹ̀. Mo wá kó àlàyé bò fún wọn bí mo ṣe máa ń bá wọn sùn ní òru lóru, tí máa ń fi oògùn sínú oúnjẹ fún wọn àbí inú ẹlẹ́rìndòdò. Wọ́n á ní ṣé mo máa gbọ́ àwọn? Táwọn bá fi ẹnu ìbá mi sọ̀rọ̀,
kí n gbọ́, tá bá fi gé obì fún mi kí n má jẹ, wọ́n ní kí n gbójú, wọ́n ní kí n gbójú, mo ní bíi ti báwo, wọ́n ní ìyàwó mi tó wà nílé, wọ́n ní kí n yọ̀ǹda ẹ̀, kí n divorce ẹ̀, kí ni kó máa lọ, àbí kí n sọ fún wípé bí mo ṣe wà yìí o, mi ò lè bímọ mọ́, nítorí náà àwọn yọ̀ǹda ẹ̀ kó tẹ̀síwájú, tó bá dẹ̀ fẹ́ bá mi endure pé òun ò fẹ́ bímọ, kó bá mi endure, tó bá dẹ̀ feel wípé òun ò lè endure kó máa lọ. Àwọn ìwà gbà mí níyànjú pé mi ò ṣe try IVF, mo ní mo ti ṣe IVF lẹ́ẹ̀mẹrin, kò sí èyí tó bọ́ sí, a ti ṣe surrogacy lẹ́ẹ̀mejì, ẹni tó bẹ́ wa ń gbé oyún tó yìí bá ti wọ oṣù mẹ́rin oyún yìí máa ń jábọ́ ni, ìtumọ̀ yẹn ni pé kò kí ń ṣe natural, spiritual ni. Wọn ò pè mí lágàn, wọn ò pè ìyàwó mi lágàn, wọn ò pè wá lágàn, wọn ní pé tá a bá ti lè jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ pé mi ni mo bí wọn, ó ṣe ẹ̀kan ni ó ṣe méjì ni, tó ti wá sí abẹ́ òrùlé mi, tó ti bá mi ń gbé, táàjọ́ ń jẹ táàjọ́ mu ní naturally ní orí wọn máa pe ọmọ wáyé fún ìyàwó mi. Wọ́n á ní ṣe jẹ́ kí n sọ fún ìyá mi wípé èmi ni mo ní ọmọ. Wọ́n ní ṣé o fẹ́ pààyè ìdànù ni, tí ìyá ẹ̀ bá fi lè gbọ́ wípé ọmọ tóun lọ adopt ní motherless babies home, ọmọ tóun tọ́ dàgbà ló bá òun sùn, ó ní ìrònú ilé pààyè ìdànù, àti wípé ìyá fẹ́ béèrè pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní bá àgbàlagbà sùn, ta ló kọ́ ẹ níwẹ̀ rí, wà tí wá dárúkọ àwọn, wà tí wá kó àwọn sínú wàhálà, ọ̀rẹ́ táwọn ti ń ṣe for over 20 years, táwọn tó ń ṣe business pọ̀, màá yá àwọn, wọn ni ó ti o, ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló ń gbé, kí n jẹ́ kó máa gbé inú mi, kí n gba kádàrá mi bẹ́ẹ̀ pé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn, pé mi ò ní bímọ mọ́, àmọ́ kémi mọ̀ wípé èmi ni mo bí àwọn ọmọ, kò ń ṣe dandan kí àwọn yẹn mọ̀ wípé èmi ni bàbá wọn, torí àwọn ọmọ yìí wọn rí mi as bàbá, wọn rí mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Ọ̀rọ̀ yìí wá tójú sú mi, ìmọ̀ kó tí mo fẹ́ ṣe, ẹni wo ni kó gbọ́ wípé ìyá mi bímọ méjì fún mi, bó ṣe yẹ pé nípa ẹ̀jẹ̀ àtàn, àmọ́ ẹni yìí òun ló rè mí láti kékeré, tó rè mí dàgbà, tó fún mi ní ayé, tó fún mi ní ògùn. Ṣé ẹ wá rí ọ̀rẹ́ ìyá mi Madam Ṣọlá yìí, ó dá lé mi lórí ni, gbogbo ọ̀sẹ̀ kan tí mo lò ní ọ̀dọ̀ ọba yìí ara mi ò tiẹ̀ gbé rí, ṣe bẹ́ẹ̀ ni tó bá wà nínú àlàáfíà ló kó ẹ̀ máa gbé rí, ó kó mi ò tiẹ̀ dìde pẹ̀lú wọn ní ó ti ṣẹlẹ̀ nìyẹn, kébi wá service àwọn ti miss mi, mo fojú burúkú gbò wọ́n, àmọ́ wọ́n sọ fún mi wípé báwọn ṣe wà yìí o, àwọn ò ní advice mi kí n lọ kó ìyá mi lójú o, ẹnu mo fẹ́ fi sọ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa bàjẹ́ torí ìyá mi ní hypertension, ìrònú ilé pa ìyá mi dànù, torí wọn ò ní lè dúró wípé ṣe mí lórí ọmọ àwọn, ó ti gba pátá nídìí àwọn láyé mo yẹ ìgbà. Nítorí náà ọ̀rẹ́ ìyá mi Madam Ṣọlá ó ní kí n gbé sínú, kí n gbà kámú, ẹ̀dá tí ò bá gba kádàrà àgbà kodoro. Mo jẹ́ ìkan náà àwọn ọkùnrin fáǹsì Mẹ́wàá ń Ṣẹlẹ̀ tó máa ń wo ètò wọn dáadáa, bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ kí ni kí n ṣe, mo wípé mo ti ṣìṣe, àti fi ojú mi hàn nǹkan tí ó yẹ kó fojú mi hàn, àti fojú mi mọ̀ nǹkan tí ó yẹ kó fojú mi mọ̀, mo ti jayé káyé, mo tún jayé ìyá mi mọ́ ayé, mo wípé àtàn, àmọ́ ìyá ẹni òun ni ìyá ẹni, ṣé kí n lọ bá ìyá mi kí n jẹ́ wọn fún wọn wípé àwọn ọmọ yìí èmi ni mo bí wọn, mo dẹ̀ ti ṣe DNA test kí n fi result wọn wọ́n, kí àwọn ọmọ yìí lè mọ̀ mí pé mi ni bàbá wọn, kó lè máa gbé ní ọ̀dọ̀ mi bó tiẹ̀ ju gbà díẹ̀ lọ, kí ìyàwó mi fi lóyún, àbí kí n dákẹ́ kí n mọ̀nà sí ọ̀rẹ́ ìyá mi lẹ́nu, kí n yọ̀ǹda ìyàwó mi kó máa lọ, kí n mọ̀ wípé mo wáyé ẹlòmíì ò lè bímọ fún mi yàtọ̀ sí àwọn ọmọ tí mo bí yìí, torí pé ọ̀rọ̀ àṣírí ni tí ẹ̀dá alààyè kan ò lè gbọ́, ọ̀rọ̀ àṣírí tó lè túlé ni, ọ̀rọ̀ àṣírí tó lè fa ìrònú àti ikú òjijì ni. Ẹ̀yin ẹbí mi, nígbẹ̀yìngbẹ̀yìn sítórì yìí wá sí òpin, ẹ jọ̀ọ́ tó bá gbẹ̀yìn ni ṣe mí lóore kí lẹ máa ṣe sí, ṣé àmọ̀ràn tí olóbò ṣe mí lóore àgbàyà afọ́fun Madam Ṣọlá tó fún ṣe mí lóore, ṣé àmọ̀ràn yẹn dáa pé kó gbójú kó gba kádàrà pé òun ò lè bímọ rán lẹ́yìn àwọn eléjì, kó dẹ̀ dákẹ́, kó di wípé ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ní gbé, kó má lè sọmọ́, kí ọ̀rọ̀ yẹn kó pòórá nínú ẹ̀, kó fi ṣòkú òru, kó bò mọ́ra, kó má bàa fi fa ikú òjijì, àbí kílẹ̀ yín lérò pé kó ṣe tó bá yẹ pé ẹ̀yin ni ṣe mí lóore. Èmi àti ẹ̀ a máa nínú comment section láti gbọ́ ọ̀rọ̀ ìyànjú yín. Èmi náà ni mo Yẹ́pẹ́yẹmí, olóòtú Mẹ́wàá ń Ṣẹlẹ̀, èmi kọ́ ni Mẹ́wàá ń Ṣẹlẹ̀, ẹ̀yin ni Mẹ́wàá ń Ṣẹlẹ̀. Ó dàbọ̀, màá tún máa rí yín ná. Finally story yìí ti tán o.